Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Gbogbo ẹni tẹ́ bá fẹ́ wo program wa yìí tí máa wò yín láti máa wò ẹ máa lọ orí YouTube Albarika TV níbẹ̀ lẹ́tí máa rí wò Albarika TV níbẹ̀ ní gbogbo wa àti wa táàsì náà ìmọ̀ wa. أنا العبد الفقير وأنت حسبي غني لا غنى إلا غناك. àní jẹ́ kí ọ̀rọ̀ wa pọ̀. Rahmakallah. torí pé ó yẹ kí èèyàn àfààní aha àlá la tanalu al-ilm illa bisittatin. ألا لا تنالوا العلم إلا بستة. orí wí illa bisittatin. ألا لا تنالوا العلم إلا بستة. ẹ dákun ẹ má jẹ rọ́ọ̀gì ni ẹ má jẹ ẹ fàdé yìí. تفصيلها ببياني. kí ló wí. سهم بك أم مجموعها ببياني. سكاء ọ̀nì àbí ọ̀hún. سكاهم سكاهم ẹ má bàdá sí ma. وحرص واستبار وطريقة وإنشاد أستاذ وطول زمانيا. àwọn tíra tẹ́ nígbà tá à ń bẹ kéékèèké Salim abigọ́hún ni Shehu Sarinuji nù àbí Shehu Sarinuji ló ní wọ́n fi ń tún wa láwọn ṣe ń gbà wọn ni. ẹlẹ́dàá ilẹ̀ bisittatin ẹlọ́gùn ìní sunkún wọn sàwọn bí ká àmàjìmú ìyá ìbẹ̀yà ni wọ́n tún kàn yẹn kó kú dáadáa. zakahum wa irizun wa zibarun wa buligatun wa irshad ustazun wa tulu zamani. wọ́n á fi ọba tó sunkún ẹ̀rí wọ́n fi kọ́ wa ní nǹkan ni wọ́n fi tọ́ wọn sí gbogbo àwọn bàbá yẹn ọlọ́mọsá bàbá kẹ́ wọn. Amina. Alā lā tanālu al-'ilma illā bisittatin. Dáúdà àwọn náà fi bẹ́ẹ̀ kí n gbọ́. Alā lā tanālu al-'ilma illā bisittatin. ọ̀dà wa fi báyìí. Alā lā tanālu al-'ilma illā bisittatin. ألا لا تنالوا العلم إلا بستة. olóhùn agogo àmọ́ kò rí lò. bí ká màjìmú ìyá bí bayani. gbogbo ìyá wa tẹ̀ ń bẹ pẹ̀lú wa lágbára ọlọ́run ẹ̀ ní fojú sunkún ọmọ yín. Amina. ẹ̀yin là ń rí nínú wa fi ń dùn fa tọ́rẹ́ yìí lẹ bí wa. afáǹpé aláàjẹ sọ fún ọ ìwọ tó fẹ́ ní mímọ̀ látàná al-ilma ò lè ní mímọ̀ illa bisittatin. àyàfi pẹ̀lú nǹkan mẹ́fà ẹ̀fí mílẹ̀ àfi pẹ̀lú nǹkan mẹ́fà ò lè ní mímọ̀ àfi pẹ̀lú nǹkan mẹ́fà. ẹgbẹ́ kìíní bàbá yín. يا ببياني. yà yẹ fọ dada. sa'ambika amajimu ya bibayani. سأنبيك ẹwù ẹ̀yin tẹ́ bá máa wí. يا ببياني. ó ní mo lóò ní o lè ní mímọ̀ àyàfi pẹ̀lú nǹkan mẹ́fà. ó ní àmọ́ sa'ambika أكرمك الله. amajimu ya bibayani. mo wà fún àwọn tí mo ní bọ́ọ̀ bá ní ìrìn o lè ní mímọ̀ ni
níwà fún ọ́n làbárì wọn mọ̀jìmú ìyá lápapọ̀ bíbàyá ní pẹ̀lú explanation. ọwọ́ ìwọ ni ó wí. Daka òun ni tiẹ̀ náà. amsa. Daka wahirisun wastibarun wabulgatun. ọ̀yá yìí ọlọ́jẹ̀. wahirishadu ustazi watulu zamani. sàkà hàn alákọ̀ọ́kọ́ ni pé ọjà ẹni tó gbọ́n ọ sharp bọ́ bá sharp ò lè rí kéwúké bóńkè náà kò ní dùn òkú àfàgbà èmi náà sùn mo sì wàláhì ọlọ́jà ló jí mi àwọn ìlàjọ kiriki látàárọ̀ ọlọ́jà la fi lé akramakallah. wàláhì ọlọ́jà ló jí mi mọ́kọ́ wa gòmù ní ó ní nà ó ti yá mo ní kẹ́ni èmi ti tún gbà gbígbá á tún jòkó lálẹ́. sàkáhọ́n ọjà ni ọgbọ́n wàhírísùn ó sì lójú kòkòrò ojú kòkòrò kọ ọjà lẹ́kọ́ o kìí sojú kòkòrò kọ ọmọ mú nǹkan ní nǹkan sàkáhọ́n. Daka wahirisun wastibarun wabulgatun. ẹ wọ́n jọ́ta bá ti kọ́ ní kalẹ̀. wahirishadu ó sì tà á lè wà tó zamani ẹ wí bẹ́ẹ̀. wahirishadu ustazi watulu zamani. ń wọ ẹlòmíì onímọ̀lì àti yí ọpọlọ yín dànù bí gbọ́kúgbọ́ orí ọpọlọ bíi hákùránì wọn à ń dẹnu rí pàdé ẹ̀ ń jẹ gúgúrú kọ sẹ́ńtọ́ jẹ gúgúrú láyé tí ò ní dẹnu rí nǹkan bẹ́ẹ̀ lẹ́nu mi dẹnu ní àti òkòrò tí òyà mọ́málì àti fọ́ ọpọlọ yín fọ́ ọpọlọ yín nù pẹ̀lú kẹ́ẹ̀ máa gbọ́ àlùkùránì. sàkà wàhírísùn wọ́sítìbárù wàbúrgàtún wàìrìṣàrí ustazun wàtúlù zamani. Daka afábùlà sísè ọlọ́jẹ̀ akramakallah. kó o tó lè ní mímọ́ ọjà ni tó gbọ́n. wahirisun. ẹ máa kà ó wàhírísùn ó sì lójú kòkòrò kínní tira bó o ti ń ra yìí ọmọ ara tọ̀hún bó o ti ń ra pàrìsájì ọmọ ara túfàtò bó o ti ń ọmọ ara ó lójú kòkòrò kí mo ti fẹ́ràn tira yìí náà òkúkú kínní kan ọmọ ara ojú kòkòrò tá a fà ń wínú kì í ṣe kọ́ lọ́ọ́ mú aṣọ kọ́ wa kó sẹ́sì láì tí jáde lè ké ọtún wa lọ wá ọ̀pá ẹ̀wẹ̀ tó fẹ́ kánjú kú. Daka wahirisun wastibarun wabulgatun. ẹ dàpọ̀ ẹ̀yin náà mọ tẹ̀lé mi bẹ́ẹ̀. wahirishadu ustazi watulu zamani. àníṣe sàká ọjà ẹni ọgbọ́n wàhírísùn ó sì wá ṣe kínní ó lójú kòkòrò tírà. wastibarun. ọba ṣe kínní ọjà ẹni tó ní sùúrù bọ́ọ̀ bá ti ní sùúrù gbàkéwò ò lè ní mímọ́ Allah. ó rí wọ̀ sí díẹ̀ ọ farama future lọ́ọ́ máa wò ó ní wo ìwọ̀sí tó ń rí ọjọ́ ọ̀la kí ni mo fẹ́ dà ètò mo dà lónìí ẹ wo bí ẹlòmíì ti wá nù yín kọ́lá bọ́ wàhálà ìtàn bá pẹ́ ẹlòmíì yóò ní wo yọ̀dá mi kó tó lè rí mi yóò tó nǹkan bí tó tẹ́ ó ti máa la pé àfi tó ń bá débi wọ́sítìbáàrò ó ní sùúrù. wabulgatun. àmọ́ èèmọ̀ gángan bàbá ni o ṣe ọ̀dà wá sí lè rábì nísìnyí kọ̀ máa ṣe ọ̀dà wá wọn kan àbára yàbúrú àwa ni ọ̀ya parí ẹ̀ àfa alásàlá tù sí ni ọlásàlá tù tóun náà ti tóun náà ẹlòmíì ayé ọlọ́run sì kó ìtànjẹ sínú ayé àwọn ìyá àwọn náà àá sì rí wọn tàn wọ́n sì ń gbẹ tàn àfa alásàlá tù tí o lè ṣe lè rábì ó kọ ara rẹ̀ sáwọn obìnrin náà wọ́n sì dùn ún mọ́
اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتم لما سبق أبا لا تلاتون قل له سي ọwọ́ rẹ̀ ó sì mọ́ kankan. torí kò ní sùúrù ọ̀sá kò lè kéwù ni. ó ní sùúrù sàkáwọ́ ọgbọ̀n ọmú bẹ́rẹ́bẹ́rẹ́ wàhírísùn ó lójú kòkòrò tíra wọ́sì báárù ọba àtẹkìnì ó ní sùúrù kọ́mọ́ bá máa wíwí kúwì ó farabalẹ̀ gbọ́ ké. wà múlí gàtọ́ ó sì lóúnjẹ tó jẹ. ebi ìpanukọ̀rọ̀ mi ọwọ́ láàárọ̀ kó tó máa lọ́dọ̀ àfa rẹ̀ tó ti ń lọ kéwù ẹ̀wà lọ́jẹ ni ó ti gbé nǹkan kan nígbà tó ti ń lọ kásùbà ó ṣe gbọ́ ẹ̀ tán ó ké Yasin láàárọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لا إله إلا الله الله وكيوني واسع غاي آمين والله لا تورو لاتي جي أتورو ìwọ ni wọ́n ń pè ní ọmọ kínkínní lélẹ́yìí kí wọ́n jẹ́ àwọn oṣù ta ní ọmọ kínkínní bò everybody here present. O lè wá débẹ̀ kọ́ wábi tó jòkó lẹ́yìn o bóyá bí kọ́ńbọ̀dù tíra kọ́ kọrùn ẹ̀bọ̀ bẹ̀ kọ́ máa sùn àmọ́ o gbọ́dọ̀ present. àwọn náà wọ́n sì jòkó yìí àwọn náà ó jòkó lẹ̀ àwọn náà wọ́n bẹ wájú wa ẹ̀yẹ́ wàá jòkó alájàbà tó jòkó wa gbogbo ọ̀yẹ́ wàá kọjú sí wọn. ọlọ́run o ẹ wàá bẹ̀rẹ̀ àdúrà yìí gbogbo ẹ̀ náà ní ń gbà lónìí yìí ọlọ́run bá wa kí afá wa. àmín. wàbúlùgà àfọyàyà ọwọ ajẹni tí ó ló ń jẹ tó jẹ. wàyẹ̀rì ṣáàdù ustazi wàtúlù zamani. ẹkùn sí. wàyẹ̀rì ṣáàdù ustazi wàtúlù zamani. wàyẹ̀rì ṣáàdù ustaz. akramakallah. ó yìí ṣe kí ni ọjà ń tí ọmọ ṣe kí ni ọmọ respect afa rẹ. bẹ́ẹ̀ni. bọ́ọ̀ bá respect afa rẹ̀ ò ní gbogbo yòówù tó lè mà kọ́dà kọ́ mọ́jà afa rẹ̀ lọ kò ní wúlò. La ilaha illallah. ọ̀fọ̀ afa rẹ̀ ń ga ó fún lọ́wọ́ rẹ̀ ó fún wọn lọ́wọ́ wọn bàbá gbókọ̀ wọn sí òsì mo gbọ́ tí wọ́n dàpọ̀ afa mi nísìnyí ó lò fẹ́ pẹ̀lú afa rẹ̀ mọ́ bàtà afa rẹ̀ jẹ́ ọba tó àṣírí àfa rẹ ọlọ́wọ́n di àwọn kan sí wọn náà ń wọ ọ̀ràn ni wọ́n ba tiẹ̀ náà jẹ́ wọ́n tó àṣírí ẹ̀. àyàfi tó bá ṣe pé njọ́ tó o ti ń tẹ̀lé láyé ọ̀wọ́ ara àǹfààní ẹ̀yọ̀kan lára rẹ̀ lókun. kí n bá pè é ráǹfààní lára oníwàásí àgbáyé nìsín. bí ìbá sà wọn wàláhì tàláhì ìbá ti hàn láyé. gbogbo ta ló fẹ́ mú mi hàn. afa ọlọjẹ gbé láti bẹ̀rẹ̀. bàtà ọgbọ̀n ó lójú kòkòrò ìtura ó ní sùúrù ó lóúnjẹ tó jẹ ọmọ afa rẹ lé ọmọ tìjú ẹ. wàtúlò zamani. ẹ wí bẹ́ẹ̀. wàtúlò zamani. ọwọ́ apẹ́ lọ́dọ̀ ẹ̀. wàtúlù zamani wàtúlù zamani ó sì kàn ní kése pẹ̀lú àfáàrẹ ọ̀pẹ̀ ń bẹ̀. àlọ́ lọ sáà dáadí kiri dìrì débi ó ti ké tán ọ̀ mójú bí ti ń kan ni ọ̀fẹ́ lè kó eléyìí búná wà jùlọ òsì kan lẹ̀ alájà táwà ó kọ àwọn ọmọ yín àti tìyín náà ń bẹ nínú fáìlì lọ́dọ̀ wa ẹ fọ̀rọ̀ yín lẹ̀ ìyàtọ̀ ọ̀hún òun ọ̀yà dá ló ń gbélé rí ibú kí n fọ̀rọ̀ mí lẹ̀ ìjọ tó tí ìwé kó ta ni mo wá yín ebí ọlọ́run ní sọ fún ẹ fọ̀rọ̀ yín lẹ̀ lẹ́nu tó sùn àwọn yanjú ẹ̀ ògiri àlàpà sì ń bẹ́ẹ̀ lé bàbá rẹ̀ tó ti kó ń lọrin ọdún kẹsàn tó ti kó ní búlọ́ọ̀kù ẹ̀yọ̀ kan kò fi ránṣẹ́ pé ẹ mọ ọwọ́ wájú ni ẹ wá ń pè ń gbà náà wọ́n yanjú ọ̀rọ̀ ẹ nìkan èkó ní sáré alẹ́ lómi bẹ ní dàdí ìsìn ń ru èrò tẹ́ni tí ń bẹ ní Malaysia ń rò tọ́lọ̀ gba dọ́kítọ̀ ìdájí ló sì wà kọ́ wa jẹ́ kí wọ́n kò wúlò mọ́ nínú ayé lónìí
àwọn yẹn kàn ké wàláhì wọ́n ṣe sàádà fẹ́ lómi ó sì di àgbákò mọ́ lọ́wọ́ kọ́dà conscience tiẹ̀ náà mọ̀ sọ fún pé làyìlá ìwà mọ̀ kankan wàláhì ń bẹ nínú ẹ̀dá conscience kò sẹ́ni tí èé dààmú yóò máa sọ pé ìwà mọ̀ kankan ẹni wọn ló ti ṣe sàádà ní ìtàn pé láìláìlá gba sàádà gba sàádà alùpàá Sulemana òun náà owó láwà ní kàbí èkè ẹ̀sìn báyìí gbogbo wa tẹ̀lé lẹ́yìn káwá pétọ̀ okó àfáà Sulemana àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn náà ti láàfáà nulẹ̀ wa lákùn tún sọ́lá tó lè múlẹ́kù afẹ́ gbọ́ àgbákòdé sẹ́ni nígbà tí wọ́n ń kọ́ wa àwọn alárúbáwá ni máa kọ́ wa wọ́n sì gbé tàbíkẹ́tì ilé ọlọ́wọ́ òsì lè sọ pé ẹ wá ẹ má fẹ́ mi tàbíkẹ́tì o èmi ì tí ì mọ kankan o ẹ lè tú kínní o irú wọn pọ̀ lọ gbáà kọ́ra ń bẹ ní tí ọmọ sí ha ẹ bá tún gbé ilé lọ́wọ́ gan yóò sì máa wí ikú yìí ṣèbí tí wọ́n bá gbé yẹn lọ́wọ́ kọ̀ yẹ kéèyàn wí ikú yìí mọ́ ẹni nísìn káwé mani huwa muslim laysa bil asma'i وليس بنفقة رياء فإذا أردنا أن نعرف من هو المسلم هو من صدق برسالة والله تبا غولé lómi lórí yóò sì máa ṣépè Allah ni ó tú o ṣe kí ló yóò rí bẹ́ẹ̀ wàtúlù zamani kọ pẹ́lẹ́ kéwú dáadáa pẹ́lẹ́ kéwú àìpẹ́lẹ́ kéwú ọ̀dàgbà kò fẹ́ lómi Allah gbogbo ẹ̀yin tẹ́ ń kéwú lọ́wọ́ ẹ̀yin lẹ́jà lọ́bẹ̀ ni ẹ dákun ẹ fi tàwọn tí ń bẹ wájú ẹ fi kọ́gbọ́n wàláyé ẹlòmíì lè tún kankan ó yìí ti gba sàádà yọmọ wá gbogbo ọ̀nà ibi tí ó ti rówó tí ọmọ wọ gíní yọmọ wá gbogbo ọ̀nà ibi tí ọmọ púrọ́kì náà ní yọmọ wá kó n fẹ́ bọ bàtà tó sì mọ́ nkankan òfin ní jẹ́ tọ́lọ́mọ ọ̀fẹ́ òun nìkan bí ọmọ bí 18 ẹni ọ̀dá yẹ òun òbí ju méjì lọ nǹkan bẹ́ẹ̀ o gbà ẹ wá fún wo ọmọ ni ọ tayọ bá wọn sì kí èmi máa ń sọ fún wa bàbá débi kan níbọnú yóò ṣe àyè mọ́lá pàṣọ ní màá ṣe báwọn ọlọ́wọ́ bá mi lókè alúwàsí aramanu lórí ayé fígbà mi lẹ́bìrì àwọn ṣe ọlọ́run àwọn náà máa ń kí wọ́n mi ìbọn bẹ́ẹ̀ ń gbé èèyàn tí mú wáyé gìnì ojoojúmọ́ lè yàn máa wí èèyàn máa rán wọn bí aràn sọ àwọn kí ló dé gáàpù gbọdọ̀ wà ń bẹ̀ ọyẹ àfọlọ́jẹ. Mani wal muslim. afáyàyà ní sàlàyé máa ṣàdúrà torí pé ọ̀la ni mọ́lídì afẹ́ tètè lọ sùn afáyàlẹ́gẹ́ ẹ kú balẹ̀ mọ́ ọ̀la ọ̀rẹ́ àfa mi ẹ kú balẹ̀ mọ́ ọ̀la ọ̀rẹ́ mi akúkalẹ̀ mọ́ ọ̀la àbá àgbẹ̀tì akúkalẹ̀ mọ́ ọ̀la àbá sẹ́mọ̀n ẹkúkalẹ̀ mọ́ ọ̀la àbá kamal ẹkúkalẹ̀ mọ́ ọ̀la ẹnjẹ̀mọ́ ẹkúkalẹ̀ mọ́ ọ̀la èmi náà mo kúkalẹ̀ mọ́ ọ̀la. gbogbo ẹ̀yin ìyá wa ọ̀la ẹ wọ sọ́tọ̀ dáa ẹ kó pàfún sára ẹ mú pàfún báyọ̀ sójà bá ní yes get back ẹni kí wọ́n bá yín pe àáfàá nulẹ̀ ẹni kí wọ́n pe àáfàá Buhari pé àwa gangan ni jàmọ́ àwa là ń pè yàn àwa la pè yàn lónìí àwa làwọn sọ pé Jamiu màmá kínní nù Jamiu ọ̀yà òní wọn wọlé bẹ́ẹ̀ láti ṣe Insha Allah ẹni bá ṣe ń di pẹpẹ ní ṣe kínní ilé jẹ́ di pẹpẹ àmì ẹ̀wọ̀ sọ̀tọ̀ dáa torí tí wọ́n bá ní kí wọ́n pe Jamiu wá ń bá wò pé irú àṣọ òun àwọ̀ Jamiu ọ̀la àmọ̀ wọn rí bẹ́ẹ̀ náà ni ìwọ ọkùnrin tọ́ba lọ wọ tó sì kan tán laago sí lójú rin tí ọ̀la pa tí ò ní kan tán à ń bọ̀ pé àwa là ń wá ní wá bí ni wọ́n ní ọwọ́ sọ olè wá wọ́n pe olè nu wọn nu sójà handle him wọ́n sọ tó dáa pọ́ńbọ̀ ní mólídìí Ànábì Muhammad sallallahu alaihi wasallam afọlọ́jẹ. Mani wal muslim. lẹ́yìn náà ká tó bọ́ bẹ́ẹ̀ akramakallah gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n wà lórí line pẹ̀lú wa Insha Allah ìlú èbó ni Nàìjíríà ni
Àlàbí Pasuma bẹ lórí láyè nísìnyí náà la sì sí wọn jẹ tán yìí gbogbo orú wọn bẹ́ẹ̀ pátá láwọn olólùfẹ́ wa yányán pátá lápọn Ọlọ́run gbogbo ẹ̀yàn ọmọ ìyá wa tẹ́ ẹ̀ mọ́ dá sétò yìí ọ̀la ni mòlídì wa gbogbo yányán lápọn Ọlọ́run dákun tẹ́ ẹ̀ bá ń fẹ́ Ọlọ́run ó ṣe fún yín. Àmín. Èyí tọ́lọ́run ti ṣe fún yín dákun Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àmín. Èyí tó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa yìí ní àtọkùnrin àtobìnrin àwọn tí ń bẹ ń ta wa tá ń bẹnu ilé Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. Àmín. La ilaha illallah. Àmín. Ẹ jẹ́ àfọkànbalẹ̀ gbogbo wa Ọlọ́run ó ti dára fún. Insha Allah. Insha Allah. tó. Mani wal muslim. Talenti ń pèrè mùsùlùmí náà. Laysa bil asma'i. Ìjẹ́ mùsùlùmí èsè pẹ̀lú ọkọ̀ o. Àfa Ìdá, àfa Buhari. Wa laysa bi nafaqati riya. Ìjẹ́ mùsùlùmí èsè ìmọ̀ náwó kọ́ wá sí pé kárí mi là á fi ń ná. Ìjẹ́ mùsùlùmí kọ́ wọn. Wọ́n ní aláàjì wa ní Kahanas. Láspíkà mẹ́fẹ̀ẹ́fà mọ́sálásí àwọn ọ̀rà. Ó ti di kárí mi. Ọ̀rọ̀ pẹ̀lú chairman. Ẹ dákun. Èlò ló wọ́n ta spíkà tí ń ṣe kurukuru tá a gbọ́n tẹ́ ń wí èlò wọ́n ta. Ọ̀wọ́n o. Wọ́n ní 50,000 kankan nítorí pé original mẹ́rin àbí ẹgbàá 200,000 wo láti sọ pẹ̀lú ọlọ́run kan fọlọ́run bẹ́ẹ̀ ẹ mọ̀ bá ń fi ṣàdúrà fún ìyá mi kárí mi kọ́ sẹ́rí pé ọkàn ọ̀rá pé sí àmọ́ lọ́ọ̀rá pé ọ yàtọ̀ sẹ́ni tó kí wọ́n Hanas ọ wá dúró lásùbà aláàjì wa alábẹ́léwé àwọn náà wọ́n dúró yìí àwọn akéwìn náà tẹ́ná fún wọn láwọn ọ̀rá mẹ́rẹ̀ẹ̀rin gbogbo wa ti mọ̀ pé ẹ̀yìn lẹ́ra ìjẹ́ mùsùlùmí kọ́ yìí rárá. Fàyídà àràdínà àna àrífà manuel muslim. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ ta ni mùsùlùmí. Huwa man saddaqa bi risalati Muhammadin. Ẹ tún hó lẹ́ẹ̀kan sí wa. Sallallahu alayhi wa sallam. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ ta ni mùsùlùmí òun lẹ́nu tó ṣe pé ọgbàgbọ́ ìṣẹ́ta nẹ́bí jẹ́ fún wa ọgbà nẹ́bí Muhammad bọ́dàdà tálẹ̀ gbàgbọ́ tẹ́ fi wá bí Muhammad sallallahu alayhi wa sallam. Wa bil khulqi wa dini. ìwà rẹ̀ ọ̀dà ẹ̀sìn rẹ̀ ọmọ kànga mùsùlùmí nù. Wa bi ma'rifati dini. Àti pẹ̀lú ìmọ̀ ẹ̀sìn rẹ̀ tí wọ́n bá bí ọ́ ní kankan nú ẹ̀sìn rẹ̀ tó lè dáhùn mùsùlùmí nù. Wa yu'minu billah. Ẹni tá a máa pè ní mùsùlùmí ẹ̀yìn Buhari Foundation òun lẹ́nu tó ṣe pé ọgbọ́lọ́mọ ọba gbọ́ àtinú àtòdé àtọ̀tún àtòsì ọgbà ọlọ́mọ ọba rẹ̀ gbọ́. Báburú bá dé gbà alhamdulilayi alọ́lọ́run ló mú wa alẹ́ nìkan ò lè ṣe mí yóò tún máa yà wá lan yusibana illa ma kataba Allah huwa maulana ló máa yà wá ní ẹnìkan ò lè ṣe mí o ọlọ́run ló mú wa bóore bá dé yóò tún gbẹ fọlọ́run mọ̀mí nínú àwọn ní mùsùlùmí. Wa ya'buduhu ka'annaka tarahu. Ẹni tẹ́ máa pè ní mùsùlùmí òun lẹni tí máa sin lọ́hùn bígbà tí ń wọ ọlọ́run lọ́ọ̀kan báyìí ẹni tí ń wọ ọlọ́run lọ́ọ̀kan báyìí kìí ṣe ẹni tí ń kírun àsìkámà láyìlá ń sì ń bẹ́ẹ̀ bí ta ti sìkámà ta ti gbẹ̀rún dúró gbogbo kọ́lọ̀ ọkọ̀ tí ń lọ ń ta lọ́mọ à ń sáramọ̀dé ọjà dédé ẹni tó rí òun náà fẹ́ wọ́n sára sí wá kírun wàhálà ìmúdé ọgbà tó ń lọ ẹbí píjọ́ ti burú ló gbé jáde ẹ̀wọ̀n tá a jọ ń kírun kìí ṣe irú wọn. Walahu salamatul aqidati. Gbogbo àdìẹ ọkàn rẹ̀ sì ní ọlọ́láàfíà kò ní tí ọ̀dá nù ọkàn kọ̀ládìẹ ọkàn tí ọ̀dá mùsùlùmí nù. Wa yakunu salihan fi zahiri wa batini. Ẹni tẹ́ máa pè ní mùsùlùmí òun lẹni tó ṣe pé ọ̀kánkán rẹ̀ yóò sọ dáadáa kọ̀kọ̀ rẹ̀ yóò sọ dáadáa kò ní sọ rere lójú yín kó tó wá dé kọ́nà kọ́mọ bà yín jẹ́ mùsùlùmí nù ni yóò sọ dáadáa lójú rẹ̀ yóò sọ dáadáa lẹ́yìn rẹ̀.
وله إخلاص العمل. ẹni tí ń jẹ́ mùsùlùmí iṣẹ́ ọwọ́ rẹ̀ ọmọ gbogbo sẹ́tọ̀ ń bá ń ṣètò ọ̀fẹ́ kéyìn orí ọbẹ̀ wàláhì kì í ṣiṣẹ́ rí iṣẹ́ náà ni. àfàwà ẹlẹ́kẹ̀sí àmọ́nu gbogbo wa iṣẹ́ tẹ̀dá bá ń ṣe tí ọ̀fẹ́ kẹ́nìkan kan rí wọn ẹ fura kì í ṣiṣẹ́ rí ẹ̀yin náà ẹ wò irú mi ní sètémbà wú mi lọ ní sètémbà ìní fẹ́ dúró bíi tí náà wà torí bọ́ọ̀lù bá ti di salamu aleykum ẹ̀yàn gàdẹ́ òun náà lọ sọ fẹ́ẹ́ kẹ́kọ̀ọ́ àfa buhari wà mẹ́rin ẹlòmí ẹ̀yìn tí wọ́n lọ sọ fún kọ̀wá nǹkan kan yà ní ọ̀nà yàrá náà ló sì lóhùn gbà kọ́kọ́rọ́ báyìí ọlọ́mọ mẹ́ta ni mo rò pé ọ̀kan ti yọ ọ́nú ẹ̀ èmi lọ́bẹ̀ ẹ̀ tẹ̀ náà wò bá ẹ dákun ẹ má bínú ẹ dákun ẹ má bínú yẹ wà á délé yìí wà láyé àwọn ni mọ̀ tẹ́lẹ̀ sí wọn lójú báyìí gbogbo sẹ́tọ̀n bá ń tí ń ṣètò ọ̀bẹ nìkan ọkọ ọmọ bẹ́ẹ̀ kì í ṣiṣẹ́ dáadáa wà láyé kì í ṣiṣẹ́ rí afa. وقصد على شهادتين. ìdí sì jẹ́ ọmọ wa ń gbá ya mùsùlùmí òun ni shahadatayn la ilaha illallah أشهد أن لا إله ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu aw muhammadan rasulullah. أكرمك الله. ẹ̀rí méjèèjì ni ó wà nínú gbáyà rẹ̀ ẹlòmíín lọ Mákà kò sí méjèèjì ń gbáyà rẹ̀ àwọn kan bẹ nu wa wọn kàn àkànjọ ń kírun ni wàláhì ìwé ṣe mùsùlùmí ọlọ Mákà òde òtún wa ní kankan kọ́ nàta bá kásùbà tán ọlọ tọ́lá ọlọ fìrí kalẹ̀ fún ọwọ́n kò tí mú tọ́lọ́hún o ti fi tọ́lọ́hún ṣáájú ná ọ̀sẹ̀ tó wà lọ kúnlẹ̀ fún yìí ni bó ló sin wájú Ọlọ́hun ẹsẹ̀ mẹ́fà sàárè. يا شباب المسلمين لتكونوا مسلمين إنما الإسلام خلق فالزموا خلق المكين إنما الإسلام خلق فالزموا خلق المكين. àbáwọ̀ adájà gbà lọ kọ́ wálé yìí mu direct orin direct èyí tó gé wọn ní kọ́ kalẹ̀ nìkan máa ń kọ́ wa. يا شباب المسلمين. bàbá wa adájà gbà wọn ni ká máa wí bẹ́ẹ̀ Ọlọ́run bá wa kẹ́ wọn. yá shababal muslimina mọ̀ pé gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ́lẹ̀ juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́run láyé. يا شباب المسلمين. mọ̀ pé gbogbo ẹ̀yin youth tẹ́ gbà fọlọ́run. يا شباب المسلمين. mọ̀ pé gbogbo múndíá tóun náà ń jẹ́ ọ̀dọ́ bíi ti ọkùnrin tí ń jẹ́ bọ́ì. mo pè yín tẹ́lẹ̀ jupájú sẹ́lẹ̀ fọlọ́. لتكونوا مسلمين. kò sí tọ́jà ń pè yín bí ìbá ṣe pé kẹ́ ẹ lè jẹ́ mùsùlùmí délẹ̀. لتكونوا مسلمين. kò sí tọ́jà ń pè yín torí pé náà ni pé kẹ́ ẹ lè jupájú sẹ́ fọlọ́hún délẹ̀ yányán pátá kẹ́ ẹ lè gbà fún. إنما الإسلام خلق. akọ́dà àfàyàyà nbẹnu suratu Luqman ó ní وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا ولو كان الشيطان يدعوهم إلى عذاب سعير ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. ومن يسلم وجهه إلى الله وهو محسن gbogbo tó bá jupájú sẹ́lẹ̀ fọlọ́ báyìí وهو محسن ọ̀nà wa nígbà tó jupájú sẹ́lẹ̀ ẹni táwọn ẹ wo gan wàhúwá ọwọ́ ajẹ́ nìkan tó ti pé mọ̀ọ́sínú ìmọ̀ ṣe dáadáa àti bọ́ ọba jẹ́ mùsùlùmí tó ṣe dáadáa náà ò pé ṣe dáadáa pẹ̀lú ìyàwó rẹ̀ mọ̀jẹ́ ìyàwó rẹ̀ ọmọ rí ọkọ máa banújẹ́ ẹ obi àti ṣe wá sí lónìí láàárọ̀ lọ́dọ̀ kúkú olódodo tí ìyàwó rẹ̀ kú àwọn ẹwà àwọn obìnrin tán àwọn ìyá tán pàdé mi aláàjì
ẹ dákun ẹ máa sọ tàwọn ọkùnrin náà àwọn ọkùnrin ní ń fa tá a fi ń si gbogbo tá à ń ṣe ń ẹni wọn máa tọ́jú ilé ẹ dákun aláàjì ẹ máa sọ fáwọn ọkùnrin náà tiwa nìkan lè ń sọ aláàjì àwọn ọkùnrin ni wọ́n da gbogbo ẹrú wọn tọ́jú ilé wọ́n dá wa dá wọn ọmọ ni la ilaha illallah tọ́jú ìyàwó rẹ̀ òun lọ ya fọ́tò ọ̀la rẹ̀ fún ọ bọ́ ọba símẹ́ǹtì òfin ní parẹ́ ìyàwó rẹ̀ ló ṣe é ìyàwó rẹ̀ ló ṣe é kí ló tó tọ́jú ìyàwó rẹ̀ alẹ́ lómi tí ìran kan tán yẹn tó ń lọ ọ̀rẹ́ lẹ́ẹ̀kejì ẹlòmíì fún lóyún síta wọ́n ti kó ma ìyàwó lé wa ń hu gbọ́ bí ìyàwó lé bá wá dáná fún òun gbé kalẹ̀ nígbè oúnjẹ nù ẹ wá jẹun tó ní ni ní ṣe pẹ̀lú ọkọ eléré ibú ọwọ́ ẹ̀ ń bọ̀ bá yà sí rírì ó tù irú ẹ̀ pọ̀ láyé ẹ̀ jẹ́mọ́ wàláì wa man yuslim wajhahu ila Allahi wa huwa muhsin fakad istamsaka bil urwati al-wuthqa eléyìí ni lọ gbá ìfàlọ́wọ́ kan mú tó ṣe pé ó ti wọ pé kò lè já wa ila Allahi aqibatul umur ọ̀dọ̀ èmi Ọlọ́run láti bọ̀ tán gbogbo ọ̀rọ̀. ya shababal muslimina litakunu muslimina innamal islamu khuluqun. Ìsìlámù ẹ̀sìn àlàáfíà khuliqun ìwà ní ìwà ní Islam. فالزمن خلق المكينة إنما الإسلام خلق فالزمن خلق المكينة. طب أفضل أكرمك الله إن فقط تياغم الصابر وصلاة دائما كيلوي وصلاة دائما ẹni tá a máa pè ní mùsùlùmí tó ṣúọ ọ̀sọ̀látù wúdà ìmàn gbogbo gbà irun rẹ̀ ọmọ pé sẹ́mi rẹ̀ wà ń bẹnu wọn nísìn àní tí kì í sáyé ẹ wò kan mọ̀sán lọ níbà ìjẹ́gbà mo jí kílẹ̀ kí n ṣe àmọ́ mo mọ̀ pé yọ̀ yọ̀ dà mí kí ni n ṣe yìí tiẹ̀ náà ní tó ń ṣe yìí yọ̀ yà á fi mi ọ yàtọ̀ sí mi ìwọ ń tiẹ̀ tó ní wọn bọ gbé Arsenal sí òwò lánàá ìwọ jẹ ìyà afa ọlọjẹ. thumma yuhibbu sadaqa. lẹ́yìn náà ẹ mùsùlùmí thumma yuhibbu sadaqa yóò fẹ́ràn sàrà ṣíṣe ẹ dákun gbogbo ẹ̀ ń tẹ́ ẹ bá tó fẹ́ràn sàrà ṣíṣe bàbá wa ń gbẹ́jì ẹ má fara wé ìwé tí ń bá ń ṣe. àwọn kan bẹ nínú wa mo ṣe gbẹ wa àwọn wo asakiyu akramakallah ọlọrẹ ẹni tó yẹ pé kò sí tí o lè fi tọrẹ bí bá ṣe kẹkẹ má fara wé o ó ju ọlọlọdọ Ọlọ́run Ọlọ́run ní asakiyu gbogbo ẹni bá rí lọlọrẹ ẹ fèmí pẹ̀lú ẹ lẹ ìwọ ọtọrẹ kódà ọ̀tá yá rẹ lọrẹ bẹ́ẹ̀ ni ọ̀tá ilé kejì lọrẹ àní ń ka owó sì tilẹ̀kùn tọrọ mọ̀ pé ìyá àwọn lè sílẹ̀kùn lójijì kéèyàn ó tilẹ̀kùn fún ìyá rẹ̀ bá. alájà ẹ̀jẹ̀ ń sí ẹ sá ní sùúrù yìí ń ṣe nǹkan ni. ọwọ́ àṣegun tí wọ́n ní alájà yìí dà yà ń pé èyí kí ló dé tó tilẹ̀kùn mọ́rí ìmọ̀ ha ni ìyá tó bí ní fowópamọ́ fún un ṣẹlẹ̀ yìí ni ìyàwó rẹ̀ wà gbádùn ẹ̀ ìyá tó bí ń ló fowó pamọ́ fún yìí ẹ̀ẹ́dẹ́ni wọ́n bá fẹ́ yìí ní ìjẹ́ kò sí léyà ó sì léyà bí bá sì ń da fún ọ lónìí tẹ̀sùbà ni o mú ẹni tí ò da fún mọ́ tó ti da fún tẹ́lẹ̀ tí ò da fún mọ́ má fi ṣe ẹ̀yẹ o tiẹ̀ náà lè yíwọ́ o bàbá tí ì kú àmọ́ tí ó ṣẹlẹ̀ o ẹni ó kú ni o àwọn ni wọ́n bọ́ èmi rí ọ̀bọ rárá bọ́ bá rẹ̀ tí ò da fún àdúrà ni ó ṣe o tọ́ba fi ṣe ẹ̀yẹ pé Ọlọ́run mú wọn àni wọn máa padì ẹ̀yà yìí kò sí tí wọn ipa kọ́ra àwọn onífẹ́ nìkan jẹ lórí ibú àwọn tọrọ gàrí kí mu ilẹ̀ lè súkẹ́ yìí náà bẹ̀rẹ̀ o Ọlọ́run ọba sàrótà ilẹ̀ lè sútà yìí náà bẹ̀rẹ̀
ويصوم شهرا واجبا. a ní ẹni tá a máa pè ní mùsùlùmí yóò sì máa gbààwẹ̀ ṣáàrà wájibà yóò máa gbààwẹ̀ tó ṣe àwẹ̀ ọ̀ranyàn kò ní jó fooru yóò máa gbà mùsùlùmí nù bọ́lá wọn sì ní àgbà ní ọmọ gbà ní tí ó yẹ kó wò kò ní wò aláǹbẹ̀nú àwẹ̀ ẹlòmíì sì wá wọ mú bẹ̀pẹ̀ tí mo rò pé òun ṣẹ̀ṣẹ̀ darí èkó ni ẹ̀yìn àwẹ̀ wọn fẹ́ sìn ní tó díẹ̀ kódà afa kílẹ̀ ń wá máa bọ̀ ẹgbà wọn láyè fa ìsáàkì ìlàlàkùn tafassahu fil majalisi fafsahu yafsa illa lakum kuranu nufa wọn fa ìsáàkì ìlàlàkùn tí wọn bá sọ fún yín fa ìsáàkì ìlàlàkùn tafassahu fil majalisi ẹ̀dàkùn ẹgbà wọn láyè ẹ̀dàkùn ẹ̀jẹ̀ jókòó ti yín ẹgbẹ́ tọ́lọ́wọ́ yóò ní fafsahu ẹ fún wọn láyè yafsa illahu lakum ọlọ́run gbẹ̀yìn náà láyè kuranu ni o kì í sọ̀rọ̀ ẹnì kankan kuranu lẹ́gbọ̀n ẹ má gbára yín láyè ẹlòmíì wá gọ̀ ẹnu ẹ má gbára yín láyè ni ọpẹ́ kó tó débi ibi ìrun o ẹnu àyè kínkín nítorí pé kò gba àwọn tó ń ga pé bí wọ́n bá fẹ́ láwọn fẹ́ ṣe báyìí kò gba wọn àmì náà sì burú nǹkan. ويصوم شهرا واجبا. ويصوم شهرا واجبا yóò sì máa gba àwẹ̀ ọ̀ranyàn yóò gbà kò ní fojú fogbẹ Ọlọ́run fèrè jìn wá kò ní fèrè jìn yín o kò ní fèrè jìn yín o ẹ̀yin tẹ́ bá jẹ àwẹ̀ dákun ẹ lọ san o náà. ويحج ولو كان مرة. ويحج ولو كان مرة yóò sì lọ Mákà ولو كان مرة kọ́ra bó ṣe pé ẹ̀kan ni torí pé alhajju مرة في العمر. ẹ̀kan náà ni ájì owó ló pọ̀ lọ́wọ́ wa là ń lọ ẹlẹ́ẹ̀karùn-ún ẹlẹ́ẹ̀kẹfà àtàwọn tó gbọ́ yé pé àwọn àyè kan bẹ tí yẹn bá ti débẹ̀ Mákà ó ti dọ́mọ tuntun táàfà mi fi kúrò láyé kò di ájì. Allah. táàfà mi fi kúrò láyé kò di umura òun wà sí àgbáyé ẹ̀ẹ̀kan náà lè ń bá wọn lọ rí ìyókù mi ní lọ fúnra mi ẹ̀ẹ̀kan òun náà mo sì ru tíra ìrì mi fẹ́ dàrú tíra ní máa rà káàkiri tíra bóyá ọjọ́ kan mo sá mọ́ wọn lọ́wọ́ wọ́n wá mi wọ́n sì ń kọjá lára mi kọ́dà ń gbìn nígbà wọn rí kí wọn darí ọ̀tọ̀ rẹ̀ tó ru tíra dé wọn á yọ sọ n bò ní wọn lọ lọ́tà ọmọ ní mo tẹ ohun mi kì í ṣe fàájì kí mo wá rìn káàkiri wọn mọ̀ pé lára mi làwọn ti ń kọjá ọmọ kéwù. ويحج ولو كان مرة. mùsùlùmí yóò sì gbìyànjú yóò ṣe hajj. واجبا. ẹni kọ́ra bó ti pé lẹ́ẹ̀kan ni yóò ṣe hajj. واجبا للمستطيع بالمال والعافية. ọ̀ranyàn ní fẹ́ni tọ́lọ́ ń bá ṣe ní ẹ̀tọ́ lágbára tó lè lọ tó sì tún lówó àlàáfíà sì tún bẹ kọ́ lọ kọ́ra bó ti pé lẹ́ẹ̀kan ni gbogbo ẹ̀yin tẹ̀ tí lọ hajj tí ń bẹ lẹ́mìí ọlọ́run bá wa ṣe fún yín. àmín. àwa tó ti ṣe fún dákun ọlọ́run má jẹ́ ó bàjẹ́. àmín. àwọn àrìn tí ó fi bàjẹ́ ọlọ́run má fi ṣe àlẹ́sẹ̀. àmín. fatakunu kullaha khalisatan liwajhillahi. gbogbo ohun tí ó bá sì sọ yóò máa sọ nítorí t'Ọlọ́run gbogbo ohun tí ó bá ṣe yóò máa ṣe nítorí t'Ọlọ́run. wayut'imu ja'i'a liwajhillahi. àwọn tẹ́bi bá ń pa yóò sì máa fún ọ lóúnjẹ ẹ wò kan nítorí t'Ọlọ́run. wayulbisu riyana liwajhillahi. àwọn tí wọ́n ra sọ̀wọ̀ tí wọ́n rìn hòhò yóò sì máa daṣọ bọ̀ wọ́n lọ́rùn nítorí t'Ọlọ́run. mùsùlùmí lẹ̀ ń gbọ́n o ta ni mùsùlùmí lẹ̀ ń gbọ́n. la yuridu jazaa wala shukura.
bí tí wọ́n ń ṣe ni kò fẹ́ kẹ́ni kò dúpẹ́ fún un kò sì fẹ́ kẹ́ni kò yìn kò sì fẹ́ kẹ́ni kò gbé ẹsẹ̀ wọn àná ń ṣe liwajhi Allah torí tọ́lọ́. wa yakra'ul Qur'ana. yóò sì máa ké Kùránì mùsùlùmí nù ni yóò máa ké kọ́dà yóò tún sálọ àlákó tó gbé. taqarruban ila Allah. kí ni fi ń ṣe ìfi wá súnmọ́ Ọlọ́run. wa yabki ala nafsihi sirran min khashyati Allah. mùsùlùmí nù ni àfọ ọlọ́jẹ̀ yóò sì máa sunkún ní kọ̀kọ̀ kì í ṣe pé tọ́wọ́ àdúró ta pé dáadáa yé Ọlọ́run mo bà nǹkan jẹ́ láyé àkàrà ọgbọ́n má sunkún má làájì Ọlọ́run ó fi rí jìn ọ́ níbo yóò tún kà fún yìí ni. mùsùlùmí yóò wà nulẹ̀ lóhùn nìkan yóò sì máa sunkún ìwọ Ọlọ́run ládùúgbò tí mo ṣe láyé yìí ládùúgbò tí mo ṣe láyé yìí lọ́sàn-án gangan Ramadana ìwọ Ọlọ́run gbogbo ẹ̀ ní í ṣe ọmọ tó ń kó wọn wọlé sẹ́yà ní múra ìyàwó àwẹ̀ kọsẹ̀ káàbọ̀ ló ti dé àwọn ni ọmọ ọbẹ̀ ìgbẹ́pẹ́ bó ti pẹ́ lẹ́yìn àwẹ̀ náà wọ́n ní kọ́ lọ́hùn sáàjì ọ̀rọ̀ kọ́ máa lọ Ọlọ́run ò sí ntọ́lọ́hún bùn ó jura wọn lọ nínú Ramadana tó ń gbé bẹ́pẹ́ tí ń bọ̀ pé ìbẹ́pẹ́ rèé ó kẹ́bí sínú wàláì kò ní bẹ́pẹ́ ràfà ọwọ́ àpè ẹ wá ẹ má bọ̀ ń bá kó ni ẹ wá ń sọ gbogbo bí ti ń sọ sẹ́wọ̀n pé ẹni tí ń sọ yẹn kí ni mo ṣe ṣebí kí nǹkan mọ́dànù ni tọ́hún ọwọ́ ọmọ ń lọ ọlẹ̀ owó ògbé kínní lọ ọlẹ̀ mọ́ ètí ń wú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọmọ wa ń gbélé rí ibú nìyí nínú Ramadana ẹ sọ tẹ́ bá sọ ọmọ wa ń tẹ́ wùsẹ̀ lójú ẹ̀ kí èyí ló lẹ lẹ́rà bíbí tí náà ń ta àwọn wájú la ilaha illa ọmọ ń ṣe wá sí pé inú àwẹ̀ la wà náà bọ́ọ̀bá túbà ọ̀sàkù bí kò bá ká ọmọ lẹ́yìn tí ò túbà ọ̀daràn ẹ̀rí àfikọ́ lóun ó forí jìn mí àti ẹ ọ̀nà wo lágbà wájú Ọlọ́run báyìí àbòsí tà ń ṣe fáwọn ìyàwó wa ní àwọn ọ̀gbọ́dọ̀ lọ́kùnrin mi àmọ́ wa à ń lálẹ́ à ń ní àlè tá ń lọ pàdé tá ń lọ bá àwọn ìyàwó wa òsì gbọ́dọ̀ kó lé bàbá kó lé ní gbọ́ ń bọ́ lọ́lọ́ ní táàmù tá a wà yìí ń bọ́ lọ́lọ́ èmi bọ́ fi ọ sí ilé ìkànnì kí ni la ilaha illa ẹwẹ́ ẹni tí sọ pé ń bọ́ lọ́lọ́ o òun àtòbí wọn jọ wà o wọ́n dín dòdò wá fún gbogbo ẹ̀ wọ́n gbé wá àtẹ́yìn ni wọ́n ń pe ìyàwó ẹ̀ pé mo nìwọ́ wà ẹ wò àbòsí tá à ń ṣe fáwọn ìyàwó wa wàláhì tó bá díwájú Ọlọ́run tó bá yẹ kó lóun ọba ṣe tó bá fi lọ ní ṣàrí ìwọ ni ẹjọ́ kan tó fèrè jọ kó ẹ obìnrin wọn mọ tèèyàn bàjẹ́ sátìrà mọ́ ní wàláhì jáànámọ̀ ni ọba bí sí obìnrin mi ò ti wí nù. وقال النبي anabiwa Muhammad sallallahu alayhi wa sallam. hó dáadáa fún anabi. sallallahu alayhi wa sallam. anabi wa sọ báyìí ibi tá a ti dúró lónìí nù. akramakallah. sori mani wà yìí òun la tiriti jọ mẹ́jọ. akramakallah. taba dari wa sí ansaru. akramakallah. òun la tiriti. jama anabi wa sọ báyìí. sayati ala nasi zamanu. anabi ni n bọ̀ o ìgbà kan bọ̀ wá bẹ́ẹ̀ yẹn yẹn o. la yarifuna li ulama. ní dáhùn afáàmọ́ o. illa bi thawbin jamilin. ìtẹ́ fi dáhùn àmà tí wọ́n fi gbé àfáànù ìbẹ̀rù Ọlọ́run kọ́ mọ́. àwọn agbádá ni tí wọ́n kó iṣẹ́ sí láti gbogbo yàrá yìí. àlẹ́ lómi ìṣiṣẹ́ sí aṣọ èmi náà ti ẹ̀ ń wówó Ọlọ́run bá ní irúwó èmi náà ní irú ẹ̀ kan kéèyàn ṣe iṣẹ́ láti ìyá yín kó sì dé ibẹ̀ lẹ̀ ó tún wá níbẹ̀ lẹ́yìn ní kíni torí kíni ìrìn lọ́rùn babalágégerí tí wọ́n fi kúrò láyé ìrìn lọ́rùn aṣọ òun lọ́rùn àlàájì àgbàrí tí wọ́n fi kúrò láyé babalágbàjì mọ́mọ́ wọn ìrìn lọ́rùn aṣọ òun ìrìn lọ́rùn wọn rí. eríṣiríṣi ìsìráfù ni irú aṣọ ni ẹ wá wò àwa wọn náà làásì jẹun wọ àfáwọn ọlọjẹ
ولا يسمعون القرآن إلا بصوت حسن. àwọn àgbà tẹ́mi ànẹ́bí ń wí bọ́ba dé afẹ́ ẹlẹ́gẹ́ ó ti dé ìgbà náà a ti wà ń bẹ̀ ẹ ní mọ gbọ́ kùránù mọ́ pẹ̀lú bẹ̀rù ọlọ́run àfohùn tó dùn ẹlòmí bá bẹ̀rẹ̀ kùránù nísìnyí. ọmọ yẹn ní àsún kí ló dé. ولا يسمعون القرآن إلا بصوت حسن. ولا يسمعون القرآن إلا بصوت حسن. ẹni máa gbọ́ kùránù mọ́ òun dúdú lókùn tẹ́ fẹ́ máa gbọ́ èyí tó ń rẹ̀ bá ń gbọ̀n tí òkè dáadáa pé ó ẹni wọ́n gbé fún kínní òun náà wàá bẹ̀rẹ̀ yóò wàá fa álífù ni lọ. èmi ọ̀kọ́kọ́ gbọ́n tí ń wí àṣẹ 1 2 3 ní ń wí níbi kùránì. La ilaha illallah. ألا إنما القرآن 9 أحرف سأنبئكها في بيت شعر بلا خلل حلال حرام محكم متشابه بشير نذير قصة عزة مثل. àwọn tó ní sẹ́bà àwọn bá ti sùn lọ àfáyàyọ́ wa ta wọ́n jí pé lérí olùsìnìyìn ni. halalu haramu muhkamu mutashabihu. ẹ dákẹ́. bashiru naziru qissatun izzatun mathal. bashiru naziru قصة عزة مثل. ولا يعبدون الله إلا في شهر رمضان. àsìkò tá Ànábì wí ti dé ọlẹ̀ wá ní rí wọn kí wọ́n sin lọ́hùn o àfi ní oṣù Ramadana káńtà wá sí ọ̀wá lọ gbáà ibà kárùkọ́ wa múra asámú ti sìgá mọ̀ ni kìí kírun tẹ́lẹ̀ o òun ní ọ̀gọ́dọ̀ asámú kọ́dà bá kéde bíi ẹlẹ́ẹ̀kẹsàn tí ò ní wá mọ́ táyì kí ọgbọ̀n. ìtì mọ̀ ọ́ dùn mí ni pé àbámọ̀ èèyàn rò pé ọlọ́run ṣe é tàn ni sẹ́ẹ̀rí asámú àkọ́kọ́ subhanallahi aládẹ́yìn lọ́hùn sáfù ó sì dẹ́yìn àyíbá yìí ní ọmọ rí lọ ni àṣé ọ̀tọ̀ ni jàmọ́ asámú àkọ́kọ́ pé asámú dà àkọ́kọ́ ọ̀tọ̀ làwọn jàmọ́ wa ó di méjì o ọ̀tọ̀ làwọn jàmọ́ rẹ̀ bá a ti ń kí táwọn àwọn jàmọ́ ń bá a lọ ni àwọn ò tún wá mọ́ ń gbọ̀ wáyà làbájú lẹ́yìn méjì lọ mọ́ ọba ó ti sú wọn ẹlòmíì ó jẹjẹkújẹ yọ wá sùn kalẹ̀ gẹlẹ́tẹ̀ tẹ́yìn darí wá sí kò ní jí. ládàá tiẹ̀ ò ní kún tó ọ̀ní ládàá wẹ̀ tó o bá gbà dáadáa àmọ́ kò kún tó tẹni tó tún ó tún kí asámú ọlọ́wọ́ àti gbogbo ẹ̀ oṣù kan yẹn tẹ́ bá dé Saudi Arabia wọ́n fi fún ọlọ́dẹ ni ìsìn lọ́hùn ní àfa ẹlòmíì ọ̀rọ̀ tàfsírì eléyìí yóò tàfsírì tọ̀hún yóò lọ tàfsírì bàbá wa ìmámù àgbà ní mọ́sálásí jímọ̀ yóò tún wálé yóò sinmi díẹ̀ nítorí ìrọ̀lẹ́ ńlọ tàfsírì mi ìwọ sì jòkó ka ojú kan ni olùṣẹ́ máa wọ aago lẹ́mẹ̀wá wọ́n tún yí aago yìí sẹ́yìn ní aago kìíní ti kọjá lẹ́ẹ̀kan. òfin Islam òfin àwẹ̀ tiẹ̀ òfin Islam ẹlòmíì tọ́gbàwé ó fi pé ilé rẹ̀ ni wọ́n ti máa wá jẹun òun fi yí òun fi ṣe sàárà ẹgbẹ̀kọ kò sì ní dúró bẹ̀ dépò pé ẹ sọ pé ńgbà náà ìgbàkọ mẹ́ta ẹ bù fún wọn ni mọ́yìnmọ́yìn ní bámú yìí
ntẹ́lómi gbà bẹ́ẹ̀ ni àti ráìsì tọ́lọ̀ gbà bí wọ́n ti ń gbà rẹ̀ sí iná ló wọn táwọn ọmọ rẹ̀ yóò jẹ gbọ́dọ̀ náà wọ́n tún fi jẹ sàárì ẹ wo sàárà bó ṣe lágbára tó ẹ dákun Ọlọ́run kó kẹ́ àwa náà. àmín. èmi a máa bẹ́yìn tẹ́ ẹ bá fẹ́ràn mi dénúdénú tí èsì pé ẹ̀jẹ̀ á lọ gbọ́n tí ọba wí nígbà tẹ́mi náà sì ní wíwíkúwì ẹnu àdúrà tí ń ṣe báwọn tí máa ń lọ ṣerú nǹkan báwọn ni pé tẹ́ èlò ayé tán ẹ̀jẹ̀ á lọ gbọ́n tí ó wí ìwọ́ mọ́ bá kí. àmín. ṣé ẹ̀jẹ̀ á lọ gbọ́n tí ó wí méjì ni akramakallah. ọ̀kan bẹ bil ikhlas àtúnlọ gbọ́ tó àgàn bẹ ẹ̀jẹ̀ á lọ gbọ́n tí ó tún wí èyí tó ọmọ láyé tẹ́ èlò ayé tán tó ọmọ gbọ́n. àmín. bóyá ẹlòmíà ni bóyá yóò tún bú yàn bẹ́ẹ̀ ni ẹni ọba di sáàfù búbú àbù ìjọba tó bá di sáàfù búbú àbù ìjọba ẹ kàn ní Allahu Akbar. Allahu Akbar. ẹ hó dáadáa. Allahu Akbar. Alhaji wa Abbas lọ ṣáájú. masha Allah. والقدير المشهور بين الناس Abbas nù ni Alhaji Fatai. بليا بن ملكان أبو العباس والقدير المشهور بين الناس بليا بن ملكان أبو العباس لقمان واسكندر ليس أنبياء في أرجه الأقوال لكن أولياء في أرجه الأقوال لكن أولياء لقمان واسكندر لقمان واسكندر لا يا كي موسى àgbà kan ليس wa ese ngba kó fún kí n kó kíni fún. لقمان واسكندر gáàsà ọlọ́run o. ليس أنبياء mo jẹ tẹ́lẹ̀ yìí máa yé. في أرجاء الأكوال لكن أولياء ẹ dákun ẹ hóye. في أرجاء الأكوال gbé fábà sí. لكن أولياء لقمان واسكندر ليس أنبياء. لقمان واسكندر ليس أنبياء àwọn èèyàn jiyàn pẹ́. في أرجاء الأكوال لكن أولياء في أرجاء الأكوال لكن أولياء ọlọ́run mọ́sà wọlá Khadiru òun náà ni Abbas ọlọ́run wọlé ẹ̀ Abbas lọ́wọ́ wọlé wáyé alárànṣe wọlé kò ní kò síbi tá à ń bá ń lo àwọ̀ ẹni mọ́tò ẹ̀ alòógbó ni kò sírú ọkọ̀ tó lè rà lónìí nísìn àgbè lọ wá sí láàmú gbé lọ àfi tí n bá sí lẹ́kọ̀ọ́ bí n bá sì ń bẹ lẹ́kọ̀ọ́ ìbá sì pé mo fẹ́ lọ́dún kan lẹ́kọ̀ọ́ wàláhì tàláhì mọ́tò Abbas ò ní lọ ọdún ẹ̀ mọ́ ọ̀dọ̀ mi ni mọ́tò wa àfi tí n bá nílò mọ́tò lógún bọ́lọ̀ ti rán sí mi nù ni òun náà wà ń bẹ nínú olóyè lọ́la lọ́tọ̀ wá dé àti kó ni wọ́n ti ń bọ̀ ni ẹ gbọ́lọ́hún tóbi ọlọ́run wa wọlá pé ẹni àdúrà ni wọn Alhaji Abdul Fatai ni ọ̀dọ́ mi èké lòun àbúrò wa ni èkó lòun náà òun a máa para ó múra bí gbàtẹ́yàn ń para kínní mọ́tò tiẹ̀ náà à ń lò ní òun náà yẹ sọ̀rọ̀ mọ́tò rí lò ní gbogbo wọn bẹ ẹnì kẹta wọn ni àwọn ni Miftahu Alájẹ Ìgboro dírẹ́fà mi nù ni gbogbo bí tí n bá lọ òun mọ èkó gan òun ni máa wà mí òun lẹ́lẹ́kẹta wọn ọlọ́run wọlá gbogbo ẹ̀yin jàmá yìí
dákun Ọlọ́run kó bá mi ṣàánú wọn. آمين Ọlọ́run bá ń tọ́jú wọn. آمين Ọlọ́run máa bá mi pọ́n wọn lé. آمين Èmi á máa bẹ Ọlọ́run máa ní ẹ dákun o ẹ bá rí tí n bá ń hùwà kan o ẹ tètè pè mí padà o àbùkù mi làbùkù yín o torí wọ́n mọ̀ yín mọ̀ mí ẹ bá rí pé ìrìn kan kódà ẹ tètè pè mí tọ òun sì àbáṣe sì wà ní àyà kọ́nà bí àbá lè sọ fún mi yọ tẹ́sì ọ̀rọ̀ tẹ́ sọ lánàá ẹ dákun àfẹ́kẹ́ ẹ máa sọ orú ẹ̀ máa bí wàá ti wá wá sí àlè wàá bá yín lójú agboolé nígbà tá a wà lẹ́kọ̀ọ́ lánàá ni ó lè tẹ́sì àbí kó pè mí direct ẹ má jẹ́ ń sinà bẹ́ẹ̀ bá ti jẹ́ ń sinà ó parí tẹ́ ẹ bá ti ń fẹ́ ni wọ́n máa bá yín fẹ́ Ọlọ́run wọlá pé àárín wa dùn báni ẹ fẹ̀jẹ̀ sọ̀kalẹ̀ ní bẹ́ẹ̀ bá tún lọ ilé ẹ̀ ní fẹ̀jẹ̀ sọ̀kalẹ̀ lẹ́kọ̀ọ́ اللهم آمين آمين táwọn ọmọ yín wà dájú tí yín lọ آمين آمين wàláhì bí èyí bá ṣe pé mólídìí wa tá a fẹ́ ṣe yìí mo sọ fún mọ́nítọ̀ jẹ́ à lọ Dubai ká lọ sinmi mo ṣe wàhálà púpọ̀ ó ní January kí n jẹ́ à lọ kí n sọ déètì tí n bá rí pé mo free àwọn ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì á lọ àdé ìbá wa Dubai ní sinmi ìbá máa sùn lọ́wọ́ ní hòtẹ́ẹ̀lì pé kí n tiẹ̀ sinmi díẹ̀ àmọ́ mòlúdì àti gbogbo wa síta tún lọ yóò já ta títún níbi kankan lọ Ọlọ́run màmá wọlé abọ́mọ̀ tí ń ṣe wọ̀nyí màmá dá wọn náà dá bùkátà wọn lọ. آمين Wala la ilaha illallah. آمين Ọlọ́run kó bá wa ṣàánú yín. آمين Ọlọ́run kó bá wa tọ́jú yín. آمين Ọlọ́run máa pẹ̀lú yín. آمين Má jọ̀ọ́ wọ́ ọ̀tá ó tẹ̀ yín. آمين Má jọ̀ọ́ tẹ àwọn ọmọ yín. آمين Má jọ̀ọ́ wọ́ ọ̀kà ó tẹ̀ yín. آمين Má jọ̀ọ́ tẹ àwọn ọmọ yín. آمين Má jọ̀ọ́ bàjẹ́ fún yín. اللهم Má jọ̀ọ́ bàjẹ́ fáwọn ọmọ yín. آمين Tẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ti ń sàámì nì Ọlọ́run sì ń dá a padà fẹ́yìn náà. آمين Àtẹ̀mí náà àtàwọn ọmọ mi Ọlọ́run. آمين آمين Bisimilayi inna a'tayna. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو Má jẹ́ ọ̀sán lójú o. Ìkádọ́lẹ̀ tó pé o. Aboríyìn lọ́pọ̀lọpọ̀. آمين Ìkẹ́ àtọ́là tó pé. آمين Ọlọ́run àforíjìn lọ́pọ̀lọpọ̀. آمين Kọlọ́bà búdúrà yìí mi o. Oníwàsí àgbáyé àbá mi dá ọya. ìkẹ́ àtọ́là tó pé o àforíjì lọ́pọ̀lọpọ̀ o. Kọ́mọ̀kẹ́nìkan tí ọba ń bá bá mi. àtọ́là tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀. kọlọ́bà búdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfáwà dáadáa. Ìkẹ́ Ọlọ́run tí ò ní tán. àmín o. Àánú Ọlọ́run tí ò ní lópin. àmín. Ìkẹ́ Ọlọ́run tí ò ní tán. àmín o. Àmójúkú Ọlọ́run tí ò ní lópin. àmín. Kọlọ́bà búdúrà yìí mi oníwàsí àgbáyé àbá mi dáadáa. ìkẹ́ àtọ́là tó pé o àforíjì lọ́pọ̀lọpọ̀ o. ìkẹ́ àtọ́là tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀. kọlọ́bà búdúrà yìí mi ó ní wá sí àgbáyé àfáwà dáadáa. Ráìmì Aliyadabi ọba mi nù lábàtà oníwàsí àgbáyé. Ráìmì Aliyadabi ọmọ mi nù lábàtà oníwàsí àgbáyé. Ẹ wá dá kẹ́kẹ́ ṣíàmánu foundation ni àfàwọ̀ ẹlẹ́kẹ́. Ìjọ àti bẹ̀rẹ̀ àbẹ̀lẹ̀ o àsìnlẹ̀ o àwọn gbọ́dọ̀ president wọ́n sì wá bẹ́ẹ̀ náà wá sí alẹ́ táwọn ò ní sílẹ̀ láti kiri lọ àwọn wà ń bẹ̀ àwọn ni wọ́n dúró tà fún ọlọ́jẹ́ Ọlọ́run ò ní dà yín lẹ́rù Àmín. Ọlọ́run ò ní dà yín lẹ́rù. Àmín. Kódà wọ́n ń kí jímọ̀ lọ́dọ̀ àwọn àfa níjọ́ wọ́n bẹ̀rẹ̀ jímọ̀ wọ́n rí bàbá ẹlẹ́kẹ́ mú mọ́lẹ̀ wọ́n láwọn ó kíta àkọ́kọ́ bó ṣe pé tàdúgbò àwọn ni wọ́n kíta àkọ́kọ́ jẹ́ àbẹ́ ẹlẹ́kẹ́ kí kò kí yókù mọ́ yàrá ní yàrá ní wá látara kí ni ìfẹ́ kọ̀gbá kọ́bọ̀ fa ìfẹ́ ni ìfẹ́ ọmọ ọlọ́mọ ni wọ́n ní tán fi wá dúró tí wàá bá wọn ẹ gbà pa àwọn ọmọ yín àwọn ọlọ́wọ́n ọ̀ràn yẹn sí wọn. Àmín. gbogbo ẹ̀yin àgbàlagbà ọlọ́wọ́n sì tẹ́fẹ́ fún yín. Àmín. ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ wá ń pè tì mí lálẹ́ alẹ́ ní tẹ́ ẹ fẹ́ jẹ́
ọlọ́run jọ ṣe déédéé yọ́nú ọlọ́run. Àmín. bẹ́ẹ̀ ti fẹ́ rí ọlọ́run jọ ṣe kóńgẹ́ yọ́nú ọlọ́run. Àmín. Adanla Blamid ní Dubai ó ti parí ọ Abbas ń bẹ ní gbogbo yìí ní ọ̀yanjú. ẹ̀yin ìyá wa ọbẹ̀ lórí ìyá mi dáadáa ìwà ìdírí gbogbo tí ń jẹ́ obìnrin ìta ni inú ilé ni aṣọ tí wọ́n èsìn ọmọ wọn ò ní béèrè ẹ̀ lọ́wọ́ yìí. Àmín. ìtì dùn mọ́yà ọmọ ni kò jẹun ọmọ ẹ̀ ọlọ́run ó jẹun àwọn ọmọ yìí. Allahumma àmín. Àmín. Afa Abdulkadimi yarhamakallah. arabalẹ̀ bó ti jáná sí lónìí lọ́dọ̀ Gani olódodo ẹ̀rí bá gbádùn Karim lọ́dọ̀ olódodo lónìí ó balance lọ́dọ̀ Honorable olódodo lónìí gan so ní bó ti balance ọ̀rọ̀ balance bẹ́ẹ̀ ní àyìn sí wa kékun fáyọ̀ kún mẹ́jẹ̀jọ àwọn ọmọ wa rújọ́ sí gbogbo ń ta bá dà lánìyẹn lónìí ọlọ́mọsà mùsẹ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa. Àmín. kọ́dà ní ta bá tún gbàgbé ọlọ́run ó sì fi kún fún wa. Àmín. gbogbo àwọn ọmọ ìyá wa lókè òkun ní Nàìjíríà ní gbogbo bíkíbi ẹni tí ń fẹ́ wa ẹni tá ń fẹ́ ẹni tí ń fẹ́ wa tá a mọ̀ ẹni táwa náà ń fẹ́ tó wù náà mọ̀ dákun ọlọ́run nítorí ọba ṣe fún wa ní ìlàlẹ̀ lóore lálùbáríkà mọ́sà bá wa ṣe fún wa. Àmín. dákun farabalẹ̀ mọ́sì kíkiri ń bọ̀nù bí àwọn apàṣọ. ọ̀ya. Bismillahir Aláfọ̀ ó sì dá wa lóhùn. Rahmanir Badi'us samawati wal ardi ọlọ́run mọ́jà yí orí di mi. wa idha qada amran. ayé retí pé ọbẹ̀ ìtanná ní ti ń bá bọ̀ 40 something years ni lórí wáàsí. ìṣubú ìsìnkọ́sẹ̀ gbà wọn bàtẹ nìkan jẹ́ gbogbo ẹni tí bá ń pòun fẹ́ wo bí ti ń gbóòrù wọ̀ ọlọ́run bá ń fagbára rẹ̀ hàn wọ́n. فإنما يقول له كن فيكون.